lọ́jọ́ ìbí rẹ̀. Ọpẹ́yẹmí Abíọ́dún mo rọpẹ́ sẹ́nu. Oore tí bàbá ṣe láyé rẹ̀ ó pọ̀ jọjọ. Bàbá mo wá dúpẹ́ oore. Oore rírí, oore àìrí, oore jíjẹ, oore rírí mú. Bàbá ó ṣe mo dúpẹ́, mo wá dúpẹ́ o. Ọmọ wọn láyédè Èkìtì Kétì o. Aláṣẹ Opsy Imagery Studios tó kárí ayé. Ọkọ Olúwa fún mi láyọ̀. Bàbá tí wá tọ́pẹ́. Bàbá kìkìdá ọpẹ́. Ọmọ màmá wọn mọ́ Táyọ̀ Ṣínráyì. Ọmọ bàbá wa Samuel Ṣínráyì tó relé lọ́jọ́ sí. Ìwọ rè orin ọpẹ́ lẹ́nu rẹ o. Bàbá